àkúlò àpò àtúnṣe Ọlọ́run ní yóò bàjẹ́ àárín yín pẹ́ kábíyèsí wa ni aládùn àdúrà wáyé àwọn ṣe wọn náà jókòó yìí láti ṣe àfihàn gbogbo ohun tí a bá ní láti sọ ẹgbẹ́ bá kábíyèsí sọ àyè tó wà fún wa láti sọ. Ọlọ́run tí lọ bàjẹ́ Ọlọ́run jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ àsìkò ìdójúmọ́ Ọlọ́run jẹ́ kẹ́ gbọ́ fún wa Ọlọ́run jẹ́ kẹ́ mi yókù ìjọba kọjá bí ilẹ̀ ti sú so ara yìí dúró nǹkan tí a fẹ́ sọ náà ni pé lórí ọ̀rọ̀ àwọn Fúlàní àdàrẹ tó ń pààyàn káàkiri tó ń ṣe bó ṣe wọ́n lórí ilẹ̀ wa ń bí náà ni à ń ṣe wàhálà káàkiri bí ó ṣe dópin tálàáfíà ó fi wà fún gbogbo àwọn tó ń jẹ́ bàbá wa gbogbo àwọn àgbẹ̀ wa tó fi lè mọ́ra ìlọ sí oko tí àlàáfíà ó wà fún tí ìfọ̀kànbalẹ̀ ó wà fún wọn sòrò nǹkan báyìí dẹ̀ rí ó ní ìdí fọwọ́sowọ́pọ̀ fún ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jọba wa láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ bí àwọn fìgìláńtì àtàwọn tó jẹ́ security ìlú láti jẹ́ pé kí ọkàn wọn lè balẹ̀ so àwọn náà dẹ̀ mo dẹ̀ promise níjọ́ ta yanjú ti gangan gbogbo bí tó bá jẹ́ ọ̀dọ̀ wa ń bí náà ni màá rí pé mò ń kàn sí àwọn yẹn láti jẹ́ pé kí àwọn àgbẹ̀ lè mọ ní oko ẹ̀yẹ́ pé jẹ́ pé bòròrò ló máa jó lórí ilẹ̀ wa tí ọmọ dẹ́rù bà wá tàbí gbà táwa gbọ́jú ta mọ̀ ń bíbà a lè lóko lágbo kan orúkọ sẹ́ńtọ́ máa mú wa a lè sún ẹ̀jú tá ń bí a máa sùn tó yẹ orú bá mú tó yẹ pé lómi àgbo méje àárọ̀ mẹ́fà ní ó tó jí jáde tó kò wọ́n lóko so kankan ò sí bọ̀ nísìnyí ò lè dánrẹ́ wò bẹ́ẹ̀ bá sún ta ní ti gbà wọ́n jí yẹn gbé ni àbí kí wọ́n kẹ́ ẹ pé yẹn lóko ìbòrò rọ́yà dáṣẹ yọ bẹ́ẹ̀ lórí wọ́n yọ̀ bọ́ sí yẹn so gbogbo nǹkan báyìí a fẹ́ kó dópin so lórí ilẹ̀ ẹ̀yin bàbá wa ń bíbà la fi ń sakitiyan láà sáré káàkiri lọ́tún lọ́sì Ọlọ́run jẹ́ kẹ́mi ogun fún wa láàrin yẹn pé kábíyèsí. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín Oòduà yóò gbè yín Oòduà máa gbè yín àwọn alálẹ̀ ìmọ̀lẹ̀ Yorùbá wọn dùn tì ẹ ti mú kò ní bọ́ ẹ ti mú kò ní bọ́ ilẹ̀ ò ní yọ̀ yín àwọn tó ṣe tàná tó ṣe tìjẹta wọn dùn tì yín lónìí àwọn tó ṣe tàná tó ṣe tìjẹta wọn dùn tì yín lónìí lórí Olúgbọ́n kò bàjẹ́ lórí Àrẹ̀sà kò bàjẹ́ pàtó Ọlọ́run gbé yín dìde kò ní bàjẹ́ lórí yín Ọlọ́run ní gbé yàn dìde nínú ìran kan Ọlọ́run ní gbé yàn dìde yín sì máa gbé olúkúlùkù dìde fún ètò kọ̀ọ̀kan mo fẹ́ fi dá yín lójú pé gbogbo àwa ọba tá a wà ní òkè ògùn yìí gbẹ̀ngbẹ̀ng la wà lẹ́yìn yín gbẹ̀ngbẹ̀ng la wà lẹ́yìn yín mo wo fídíò kan tí kábíyèsí kan ṣe ní Ogun State bàbá yẹn sọ̀rọ̀ ntọ́sọ náà ni pé a ní ìpèníjà ní Nàìjíríà constitution wa ó rí bákan ló fi jẹ́ pé ọbẹ̀ kì í mì níkún àgbà tẹ bá rí pé àwọn ọba dákẹ́ wọn ò dákẹ́ o ṣùgbọ́n bẹ́ẹ̀ gbọ́dọ̀ mì níkún àgbà ṣùgbọ́n àwọn tí òye bó ṣe yé ẹ̀yìn yìí oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ń sọ nínú íńtánẹ́ẹ̀tì àbọ̀bà kan ti gbowó lọ́dọ̀ wa ń bí o lókè ògùn yìí mo lè sọ pé ìjà tá à ń bára wa jà iná tá à ń fún síra wa lójú inú mi dùn pé ẹ ti ń travel lọ sí ilé Yorùbá yìí àwọn èèyàn wa ti dúró dé káàkiri láti aago 9 láti wà nípàdé àṣẹ parí kò tó 30 minutes tí mo dé sí so nkálukú náà ti lọ dúró dé yìí pé and ntẹ́ ń gbọ́ iná lẹ́ẹ̀ máa gbọ́ káàkiri pé gbọ̀ngbọ̀n ọmọ àlè ọba òkè ògùn ni ó sọ pé ntí Sunday Igboho ṣe òun ò sí lẹ́yìn ẹ̀. ohun tó wá fún wa nígboyà ni pé ìgbà tá a ka ọ̀rọ̀ bàbá wa ikú bàbá yèyé
aláṣẹ ìkejì òrìṣà ọmọ kútì ikú ọ̀gbọ̀dọ̀ pa panko p olórí ẹgbà gbogbo ilẹ̀ Yorùbá kábàtà taari àkọsílẹ̀ wọn sí ààrẹ wọn ti fọ̀nà hàn wá. kábíyèsí o nínú àkọsílẹ̀ yẹn a ti mọ̀ wípé bàbá wa ń bẹ lẹ́yìn wa. kábíyèsí ń bẹ lẹ́yìn ọ̀fun wa kábíyèsí kò ṣe tí a ń ṣe. kábíyèsí àgbàlagbà ni wọ́n nínú oyè àgbàlagbà ni wọ́n nínú òrírí àgbàlagbà ni wọ́n nínú mọ̀ lágbára Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn wọn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ̀ láṣeyọrí. àwa lè ṣe abátiri ọmọ yìí 12 àárẹ̀ kan bẹ̀ tó lè yá kàńdà so òun ni àwọn kọ̀ọ̀kan tá à ń rí inú àwọn ọmọ Yorùbá bóyá ọba ni bóyá olóṣèlú ni bóyá àfáà ni tí wọ́n ń wí nǹkan míì but the majority voice ni pé ìyà yìí tó gẹ́ẹ́. lọ́dọ̀ wa ní Adó Àwáyè níbí nínú ọdún tó kọjá lọ yẹn a rẹ̀kọ́ọ̀dù èèyàn 11 tí wọ́n gbé Adó Àwáyè níbí nìkan 11 tó ẹ pé the least ransom ní 3 million the least ransom ní 3 million oní 7 oní 10 tó jẹ́ pé ìgbà tó tákòkò kan tẹ́ bá gbàdó lóko tí gbàdó yín ti gbó tẹ́ fẹ́ yá ẹ ṣe lọ fi owó ìdajì ìgbàdó yẹn gba fìjìláńtẹ́ tí ó tẹ̀lé yín lóko ni mẹ́fẹ́ wọ̀ gúsí ìdajì ẹ lọ gbàgbà tẹ́lẹ̀ ìdajì owó ẹ̀gúsí yẹn tẹ́ fi gba àwọn fìjìláńtẹ́ bíi 6 àbí 7 tí wọ́n tẹ̀lé yín lóko méjì ò lè ká pápá níbẹ̀ kọ́ èyí ọ̀rọ̀ kò ní bọ̀ àwọn ọmọ wa tí ń tèkó bọ̀ wálé wọ́n pa wọ́n ti kó àwọn 3 wọ́n jí wọn gbé bẹ́ẹ̀ àwọn tíṣà àwọn àgbẹ̀ rẹ́pìn bẹ́ẹ̀ eléyìí tí Ọlọ́run fi wá dòla wa tí sinmi fi wá díẹ̀ òun nígbà tí wọ́n gbé chairman ẹ̀wájọ́ wa ìgbà tó ń gbé gbà ẹni ìjọba náà mọ̀ pé kíní ti wá lágbára o so ọ̀kan nínú àwọn kọmíṣánná ló wá pè mí pé torí ilẹ̀ wa níbí náà wọ́n ti gbé ilẹ̀ Adó Àwáyè níbí náà ti gbé nílẹ̀ yìí wọ́n ti gbé chairman nǹkan o ká bọ́ sínú gbogbo àwọn ọdẹ wa kí a make sure pé a fíṣì mi ẹnìyàn àwọn tó ń gbọdọ̀ pa o pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run gbogbo àwọn ọdẹ wa bọ́ sínú gbó ó di ọjọ́ 7 wọ́n ń bẹnu gbó láì jẹ láì mu tó ń wá wọn káàkiri ó wá di dẹ̀dẹ̀ ń dẹ gbogbo igbó ń dẹ dẹ̀dẹ̀ gbó àwọn náà bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù wọ́n ti mọ̀ pé wàhálà dé kó tó di pé Ọlọ́run ṣe wọ́n yọ̀ǹda arákùnrin yẹn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó bẹ́ẹ̀ ni so gìnìgìnì tí Ọlọ́run pé káwọn ọdẹ wọ́n dàbọ̀lẹ̀ yẹn ló fún wa ní relief díẹ̀ lórí pàṣẹ ńlẹ̀ lóko síwájú gbà yẹn àlè lóko ara àwọn tá a dé kábíyèsí gan tá a bá fẹ́ lọ rìn àjò a mú àwọn ọlọ́dẹ 2 yóò wà wájú ọkọ wa àwọn 2 yóò wà lẹ́yìn tí wọ́n máa gòkadà lórílẹ̀ bàbá wa wàhálà ẹ̀ pọ̀ so ìgbà àdúrà orí adé gbogbo ilẹ̀ Yorùbá àtàwọn alálẹ̀ ló gbé yín dìde lágbọ́ Ọlọ́run ẹ̀ ní jábọ́ ẹ̀ ní jábọ́ ọkọ̀ ilé ìta wọ̀ yìí Àwáyè là wà lágbọ́ Ọlọ́run Àwáyè là wà gbogbo takuntakun yín ni gbogbo ayé ń gbọ́ kìí ṣàwátà ń gbélé nìkan gbogbo àwọn wa tó wà káàkiri ilẹ̀ Yorùbá Nàìjíríà àti káàkiri orílẹ̀-èdè ayé gbogbo wọn ló ń ṣe alátìlẹ́yìn lágbọ́ Ọlọ́run àtìlẹ́yìn ẹ̀kọ́ àti kákúrò ń bẹ̀. nígbà tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bá wá dé àdìsọ́ pàtó lágbọ́ Ọlọ́run pé ìwádìí rí lórí ogun tó bá wá ṣe ó máa ṣe o kò ní jẹ́ ìpín rẹ̀ kò ní jẹ́ ìpín ọwọ́ ní ìṣẹ́gun ẹ̀gúsí okùn ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run fún ọ níṣẹ́ 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 làálàyé ò ní gbé ẹ̀jẹ̀ àjọjọrọ bẹ̀ lágbọ̀rọ̀ Ọlọ́run ní ìlú Adó Àwáyè àti Aládó àtàláwáyè àti gbogbo àwọn òjòyè tí ó wà ní Arárọ̀mí SCDA tí a ya tí wọ́n pín kò ní abẹ́ Ìṣẹ́yìn local government àwọn òjòyè Aládó
àwọn ìjòyè aláwáyé, àwọn baálẹ̀ wá sinmi, baálẹ̀ Ṣàgbó ilé òkè Ògún, baálẹ̀ odò Ògún, baálẹ̀ Òṣò Ògún, baálẹ̀ wáhùn, baálẹ̀ àgbá, gbogbo wa pátá, baálẹ̀ ṣerin lánàá wà bí dago 8 a sì mọ̀ pé iṣẹ́ wa náà lẹ jẹ́ lọ ní fi tètè dé ní àná. So tẹ bá rí pa kéré lónìí, ìdí tó fà díẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa lè wá mọ́ ní ìdí nìyẹn. Nítorí náà gbọ̀ngbọ̀n bí kéétì wà lẹ́yìn mọ̀lú la wà lẹ́yìn yín.